ọjọ́ náà rèé bí àná tọ́sún já tọrún dọ̀pá tọ́pàlàmbà ọtí òyìnbó fọ́ tó nígbàǹsọ òrí sọ tí erin wo ní gbó ti gbó pa lọ́lọ́ àjànàkú pẹ̀yìndà tí gbó ti jù mì tìtì òní ti ṣọjọ́ kẹta oṣù kẹta ọdún 2022 ló pé ọdún mọ́kànlélógójì gbáko 41 years tí màmá wa Alhaja Munirat Abẹ̀jẹ́ Ọdúnọlá jẹ́ pé ọlọ́run àlá ayaba ṣọ̀run iwájú tẹ́ ẹ kọjú sí dára ẹ̀yìn tẹ́ ẹ fi sílẹ̀ ò bàjẹ́ màmá Riscot Àṣàkẹ́ màmá Fatima màmá Tajudeen màmá Dhikrullah màmá Adénìkẹ́ olórí ọ̀dọ́ màmá Sherifat Abẹ̀jẹ́ àríyọ̀lé orí ayé lòdì Òṣogbo ọmọ bọ́gun bọ́ọ̀lù ọmọ ajíbíṣe ọmọ èjìdínlógún ọmọ ọ̀sọ́lọ́rọ̀ bí màjèsí para ni wọ́n ti ń yọmọ nílé abíṣogun ògùn rere jọ nílé ìyá mariwo má sì jọjà nílé bàbá tó bí yín lọ́mọ ogun òtètè jẹ́ ń bọ́ ọdí làbà kí n mórí sí rè ìránilé o ará ìrámọ̀já nídìí ògún ládégbòrí má jẹ́ ó jẹ̀kọ nínú ilé àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ Òṣogbo òròkè ọmọ àsálà ńbárò tí ń bẹ lóṣogbo lòṣogbo ṣe wù ní lọ Ọ̀ṣun ní bẹ lóṣogbo lòṣogbo ṣe wù ní lọ ilé ọmọ àrẹ pẹ̀tà àrẹ pẹ̀tà wọ́n gbà á báàrẹ̀ mi bá pẹ̀tà kán má ṣe gbà lọ́wọ́ mi ilé ọmọ ọba tí fodò dẹ̀gùn yan jẹ àwọn ọmọ àtọmọ ọmọ ń ṣe lédè lẹ́yìn yìí Dhikrullah Adéòtí ọmọ Baṣọ̀run àgbàlagbà oyè àpèsè oníyèrè mayor of orí ayé ló di gbére ó dárìnà kó ó tún di bẹ́ẹ̀ ní bá ń jọ ni àwọn ọmọ Azeez pẹ̀lú Azeeza náà ń ṣe lédè lẹ́yìn yìí Alhaja Munirat Odunola Abẹ̀jẹ́ àdúrà wa ni pé ọlọ́run Allah á túbọ̀ bá wa kẹ́yìn á sì gbé yín dìde ní dìde ẹni rè gbogbo ń tẹ́ fi sílẹ̀ ò ní bàjẹ́ ẹ máa gbọ́hùn sọ̀hún ẹ máa gbọ́hùn ṣògo lálákejì títí láéláé la ó máa ṣèrántí yín ayaba ṣọ̀run. May Almighty Allah continue to make Jannah a peaceful abode for you.